ayẹyẹ ìran lọ́dún ní wà mọ́dún lọ́dún o. ọmọ Àjọkẹ́ o ìran lọ́dún ní mọ́dún lọ́dún. ọmọ tí ọlọ́ni ọmọ aṣọwó ọmọ ọṣọlá ọmọ tí ọlọ́ni ọmọ aṣíre gbogbo àìtètè kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ gọ́gọ́ ni olówó orí àní fámọ̀dágọ̀ jọgọjọdún ẹ lóde. bọ́dún bá wá dé pèrè gbọ́ màmá wọn tutù wá sílé ayé. Akọ́láwọlé o àníkáyé rẹ̀ tutù bí ọ̀sùn lédè létí omi. kọ́dún wá dùn yùn gbà fún ọ bí afárá oyin. àní kò mọ̀ dára lẹ́wà bí ọ̀sùn ṣáìdì mọ̀ dágọ̀ jọgọjọdún ẹ lóde. àṣeyí sámọ́dún kórìjọ́ ṣe tẹ̀mí sí towó tọmọ. bàbá Abdulmaruf mọ̀ dágọ̀ jọgọjọ. bàbá Abdulsalam bàbá Abdulrahman onítẹnugbó bí ọwọ́ láti ọba mi àtẹrọbí àgbogbo Akọ́láwọlé o. ọwọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọba tó dọ̀ sí dọ́jọ́ òní o. ìláyà aláwùrà bí mo kó bẹ̀rẹ̀ fún ọba lánàá ọba lónìí ọba títí ayé ọba títí ọjọ́ ọgbogbo ọba tó dọ̀ sí tìlétìlé o. tó dọ̀ sí tẹ̀bítẹ̀bí tó dọ̀ sí tọmọtọmọ tó dọ̀ sí tayátayá ọba tó ní wà láyé kó wà láyé kó wà lálàáfíà ara. Saheed ọ̀rọ̀ ẹ tọpẹ́ kó sá máa dúpẹ́ ló tọ́. Akọ́láwọlé o kú ọdún o kú ọdún o kú ọdún o ọmọ kú ọdún ọmọ kú àṣẹ ọ̀rọ̀ gbogbo tó wá pọ̀ lẹ́yìn ọlọ́wọ́n bá onídó pa ọ́ lẹ́kún. iṣẹ́ rẹ̀ wá ní dísẹ́mọ̀ lọ́wọ́. Kọ́láwọlé o gbọ̀gbọ̀rọ̀ lọ́wọ́ yọ̀ jórí gbọ̀rọ̀ ló fi jù àwọn táàrẹ̀ lọ ní ilé ayé ń bí. ọmọ abẹ ìran ọbẹ níbẹ̀ ṣú àtẹlẹsẹ̀ adẹ̀símọ́ bẹ́ẹ̀ nù wò ọ̀tẹlẹ̀ yí pẹ́pẹ́pẹ́pẹ́ lágbọ́ lọ́wọ́n ọba. Kọ́láwọlé o ìgbàlè rẹ̀ ilé àwọlé rẹ̀ ilé wá sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó. ọ̀nì tọ́náwó sáré ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe lágbọ́ lọ́wọ́n ọba. Kọ́láwọlé o ẹrù tàbí amọ̀ kì í tú o. Saheed ẹrù tàbí amọ̀ kì í tú òní ká ọmọlé iṣu ọmọ àmọ̀ jìnnà fún ọjẹ́ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe lágbọ́ ọlọ́wọ́n bá kí o wá gbó bí olúgbogbo tí í gbó. Akọ́láwọlé o kí o gbó bí olúgbó ògbó tí gbó kí o gbó bí àwọn àgbà kan àwọn àgbà kan àwọn àgbà kan kọ́ sí ló lẹ̀ yírí ọpẹ́ bí mọ́pẹ́ tí ń pẹ́ lágbọ́ ọlọ́wọ́n bá. Kọ́láwọlé o ọ̀rí wọn mọ̀ rọra mi wá ẹ̀ẹ̀mẹ́ báwọn àbúrò rẹ ló ṣe léyìí fún ọ. wọ́n ní wá kẹ́gbọ́n àwọn ọmọ ìyá àwọn bàbá àwọn tí ń sọjọ́ òbí lónìí. wọ́n ní wá mọ̀ kí ọ wọ́n ní kí ọ o wọ́n ní kéjìká tí ó daṣọ owó bọ́ wọ́n ní kígi lẹ́yìn ọgbà àwọn pópó ọdún. Akọ́láwọlé o Adéníkẹ́rán wá àwọn wúrọ̀ wá Olúwatóyìn ní London gan ògbẹ́yìn wọ́n ní mọ̀ kí ó nígbè ìdígbẹ́ ẹjọ́ wọ́n ní bọ́délé o wọ́n ní mọ́délé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Alájọkẹ́. Saheed ó ti yánu pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ mo ti fẹ́ wọ̀ pálọ̀ àwọn bàbá rẹ̀ wá máa gbọ́ dídùn ẹnu mi iná tó ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ẹ̀pẹ́ ní kò ṣẹlẹ̀ o mo lẹ́pẹ́ ní ṣẹlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀pẹ́ aláàrọ̀ ọmọ Ògúnmọ́dé ọmọ bàbá ìdí o. Akọ́láwọlé ṣe bínú lé bàbá rẹ̀ ni ẹ̀yin lọ́mọ apẹja fẹ́ja ọmọ afẹ́ja yẹn já nínú ilé bàbá rẹ̀ ni ọmọ jòrò kí àná má lè wá o bí àná bá wá òrò ni yóò gbé lọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ. ọmọ onídàámọ́jẹ́gi ọmọ onídàámọ́jẹ́ èèyàn ọmọ ẹni kúkúrú lọ́sàn-án agùn gbọ̀rọ̀ ni bó bá dòru ọmọ ojú ẹja nínú omi o. Kọ́láwọlé o ẹrú ẹ̀pẹ́ wọn ò gbọ́dọ̀ wẹ̀mí ìwọ̀fà yín wọn ò gbọ́dọ̀ wẹ̀dọ̀ ọmọ bíbí inú ẹ̀pẹ́ ló lè wẹ̀mí wẹ̀dọ̀ torí odò nílé bàbá tó bí ńlọ́mọ ni. Akọ́láwọlé o ńlẹ́ ọmọ alómi ọmọ alẹ́jà lódò. Akọ́láwọlé mọ́gbọ́ dídùn ẹnu mi wọ́n
lọmọ olóbì kan ọwọ́wọ́ ti wọ́ ọmọ olóbì kan ọwọ́wọ́ ti wọ́ òbí tó bá fẹ́ ni àwọ̀ sọ́dọ̀ ẹni yìí tí ò fẹ́ ni tó wọnú gbó ọmọ ẹranko búburú amọ̀ròmù jẹ ilé ọmọ abatabutu babodo kódó akọ́láwọlé o ilé ọmọ abatabutu babomi kómi nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹ̀gbá alára ọmọ ogun máa dẹ̀dẹ̀ akọ́láwọlé o àyòmọ̀kú gbá mi mọ́ àyòkú gbá mi mọ́ bá dọ́dọ̀dọ̀ mi ọjọ́ rẹ̀ àwọn àbúrò rẹ̀ ló ṣe léyìí o mú iná tulè mi.